Nǹkan ìtìjú gbáà ló jẹ́ fún ìran Yorùbá àwọn ọba bíi 30 tí wọ́n fi orí ipò wọn sílẹ̀ tí wọ́n sá kúrò nílùú Èkìtì lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ìjínigbé àti ìpànìyàn tó ṣẹlẹ̀ ní ìlú Ìjímèje. Nǹkan ìbànújẹ́ tó sì jẹ́ àpẹẹrẹ burúkú gbáà ni fọ́mọ Yorùbá. Kí ni nǹkan tí ó ṣẹlẹ̀ sórí àpèrè àwọn baba ńlá wọn tí wọ́n fi sílẹ̀ kúrò torí mi ò lè á kú kì í joyè ilé bàbá ẹ̀. Ká sọ pé ìbẹ̀rù àwọn Fúlàní ló sọ àwọn ọba yìí dèrò ẹ̀yìn odi tí wọ́n sì ń lọ ṣe àtìpó àbí wọ́n fẹ́ wá ilẹ̀ míì nílùú onílùú láti jọba lé wọn lórí. Ǹjẹ́ ẹ rò páwọn Fúlàní ti ṣẹ́gun? Ọlọ́run má jẹ́ ká rí. Gbogbo ìlú Èkìtì pẹ̀lú Ìjímèje tí wọ́n ń sọ yìí àti àwọn ìlú tó wà lágbègbè yìí, ta ni yóò ràn wọ́n lọ́wọ́? Ta ni yóò ran ilẹ̀ Yorùbá lọ́wọ́ táwọn ọba ò fi ní máa sá kúrò láàfin? Bó tiẹ̀ jẹ́ pé kó tó di àkókò yìí la ti ń pariwo fún àwọn ọba ilẹ̀ Yorùbá wípé dídákẹ́jẹ́ tí wọ́n dákẹ́ lórí ọ̀rọ̀ àwọn Fúlàní afẹ̀míṣòfò yìí pé kò yẹ kán dákẹ́ bẹ́ẹ̀. A sọ fún wọn pé ìjà tó wà ńlẹ̀ kọjá ìjà Fúlàní darandaran àti àgbẹ̀ lásánlàsàn nítorí ọ̀nà tí wọ́n ń gbà láti fi bá wọn fa wàhálà. Agbára ò ká àwọn Fúlàní yìí, bẹ́ẹ̀ ìjọba ò rí nǹkan kan ṣe. Bí ọmọ Yorùbá bá ronú bí orin Bàbá Ògúndé, onítọ̀hún yóò mọ̀ wípé nǹkan ti fọná sórí o nílẹ̀ Yorùbá. Kì í ṣe ọ̀rọ̀ Òkè Ọya nìkan mọ́, kì í ṣe ọ̀rọ̀ àwọn ni wọ́n ń para wọn nìkan mọ́. Àfàìmọ̀ kọ́rọ̀ ìlú táwọn ọba yìí ti sá lọ kó má padà dàbí ọ̀rọ̀ ìlú Kwara, ìlú ọmọ Yorùbá tí Fúlàní gbà lọ́wọ́ wọn tí wọn ò sì rí gbà padà dòní olónìí yìí. Ṣé ẹ gbàgbé ìtàn Álímì àtàfọ̀njá? Wọ́n digun gba ìlú Kwara lọ́wọ́ Àfọ̀njá ni. Àfọ̀njá tó gbéra láti ìlú Ọ̀yọ́ tó tẹ̀lú Kwara dó. Ṣé wọn ò ní sọ ìlú Èkìtì náà di ìjọba Caliphate, ìjọba àwọn Fúlàní, tí wọ́n sì fi àwọn Fúlàní ẹgbẹ́ wọn síbẹ̀ sí àwọn ìlú tá à ń sọ yìí? Tí wọ́n bá wá rí yẹn mú jẹ, ṣé ìyẹn náà ò tó ti dàbí Kwara? Ṣé wọn ò ní tún ṣèmíì? Ta ló wà lẹ́yìn àwọn aráabí làwọn èèyàn ń béèrè, tá à sì rí nǹkan kan gbọ́ lẹ́yìn orúkọ tí wọ́n fi léde pé àwọn èèyàn yìí ló wà lẹ́yìn wọn, ṣùgbọ́n kò sí ṣẹ̀ríà kankan tàbí fífọwọ́ òfin mú wọn. Ṣé wọn ò ti di àṣẹ̀mọ́lù? Tí ìlú tí wà ń sọ yìí bá wá padà di ọba oníláwàní, ẹnikẹ́ni ò sì lè rí nǹkan kan ṣe sí i. Ẹni tó bá takò wọ́n, pípa ni wọ́n pa á, tọ́wọ́ òfin ò sì lè ká wọn. Tá a bá wò dáadáa, mélòó nínú àwọn afẹ̀míṣòfò agbésùnmọ̀mí yìí lọ́wọ́ òfin ti bà? Mélòó ló ti dèrò kóòtù kànràn kí wọ́n rí ìdájọ́ aburú tí wọ́n ṣe gbà? Ìdáríjì ni wọ́n ń rí gbà táwọn tí wọ́n ti ṣekú pa àwọn ènìyàn wọn tí wọ́n wà nínú ìbànújẹ́. Ìdáríjì sì rèé látọwọ́ ìjọba ni. Owó ìjọba náà ni wọ́n fi ń ní wọ́n tún ayé wọn ṣe. Ṣùgbọ́n síbẹ̀, ìfẹ̀míṣòfò ò dáwọ́ dúró lórílẹ̀-èdè Nàìjíríà. Ṣé orílẹ̀-èdè Nàìjíríà kò ti rógo lọ́wọ́ Fúlàní aṣẹ̀mọ́lù? Ṣé ọmọ Yorùbá ò ti rógo lọ́wọ́ àwọn aṣekúpani agbésùnmọ̀mí nílẹ̀ Yorùbá? Nígbà tọ́mọ Yorùbá ń sùn, tí wọ́n ń ṣe ọ̀tẹ̀, tí wọ́n ń bínú ara wọn, ogun sì ń gbojú ilé àtẹ̀yìnkùlé jà wọ́n,
àwọn ọba wọ́n dákẹ́, àwọn àgbààgbà ìlú ilẹ̀ Yorùbá ń wòran, àwọn àjòjì ń gba ilẹ̀ baba wọn lọ́wọ́ wọn. Ìbéèrè ni pé bíjọba kò bá mọ nǹkan tí wọ́n lè ṣe sí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí, ṣé èèwọ̀ ni kóníkálukú kó dáàbò bo rẹ̀? Ṣé kò yẹ kí ìjọba fún oníkálukú láàyè àti àṣẹ ìdáàbòbò ara ẹni? Tàbí kí gbogbo àwọn tó ń polongo ìbò ní 2027 dákẹ́ jẹ́, kán gbẹ́nu dání lásìkò yìí, kán pawápọ̀, kán pa ìmọ̀ pọ̀, kán wá ojútùú sí nǹkan tí ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ọmọ Yorùbá nílùú Èkìtì tí àwọn ọba bíi 30 ti sá lọ, ṣé ẹ mọ̀ wípé ìgbésẹ̀ aburú ni? Wọ́n tún ti ṣe kíni? Wọ́n tún ti dá owó àwọn Kìrìsìtẹ́nì kọ́ láti máa ṣe ìsìn alẹ́ nítorí Fúlàní afẹ̀míṣòfò. Díẹ̀díẹ̀ ni wọ́n ń bá bọ̀ nítorí ẹ̀kọ́ aburú àti òfin tí wọ́n gbé dání nínú ẹ̀sìn Ìsìláàmù àwọn afẹ̀míṣòfò, àwọn alákatakítí. Wọ́n ti yí ẹ̀sìn Ìsìláàmù padà, èyí tó fún wọn láǹfààní láti pa mùsùlùmí ẹgbẹ́ wọn tí wọ́n ní kì í ṣe mùsùlùmí tòótọ́. Kìrìsìtẹ́nì ni wọ́n ń pa jù. Wọ́n fẹ́ ṣẹ́gun àwọn Kìrìsìtẹ́nì nílùú Èkìtì ni wọ́n fẹ́ fi dẹ́kun ìsìn alẹ́. Wọ́n sọ pé nítorí ààbò, bẹ́ẹ̀ òṣèlú ti wọ̀ ọ́. Kì í ṣe nítorí ààbò nìkan. Ó yẹ kíjọba pèsè ààbò fún gbogbo ènìyàn. Bí ìjọba bá sì kùnà láti pèsè ààbò, irú ìjọba bẹ́ẹ̀ ó ti kùnà ètò àti ẹ̀tọ́ fún aráàlú, ó sì ti fìyà jẹ aráàlú. Irú ìjọba bẹ́ẹ̀ ò tọ́ sí ìjọba tó yẹ kó ṣètò ìbò rárá, kò yẹ rárá, nítorí pé inú hílàhílo ni orílẹ̀-èdè yìí wà láti sọ orílẹ̀-èdè Nàìjíríà di ẹlẹ́sìn kan. Bí kì í bá ṣe bẹ́ẹ̀, ẹ̀sìn Islam táwọn afẹ̀míṣòfò yìí ń polongo, tí wọ́n ń pariwo, wọ́n ló fi ààyè gba àwọn láti pa ẹnikẹ́ni tó bá rí Muhammadu fín, yálà mùsùlùmí tàbí Kìrìsìtẹ́nì. Bí wọ́n ṣe láwọn ìlú kan rèé tí wọ́n ń fi ọgbọ́n dá àwọn Kìrìsìtẹ́nì ibẹ̀ lọ́wọ́ kọ́, àwọn ìlú Kìrìsìtẹ́nì bíi Egypt àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, tí wọ́n sì gba ilẹ̀ náà lọ́wọ́ wọn. tó wọ́n ní wọ́n láǹfààní láti gba owó ìtúsílẹ̀ fún ẹni tí wọ́n bá jí gbé. Owó yẹn owó ẹ̀jẹ̀ yín ni o, pé mi ò fẹ́ kú. Síbẹ̀síbẹ̀ wọ́n ń gba owó, wọ́n sì ń pa ẹni tí wọ́n jí gbé. Owó ńláńlá ni wọ́n ń dárúkọ tí àwọn èèyàn ò lè rí nítorí pé wọ́n láwọn ń polongo ẹ̀sìn Islam. Ṣọ́rọ̀ tó wà ńlẹ̀ yìí, ṣé kì í ṣe nítorí àti gba ilẹ̀ onílẹ̀ àti orílẹ̀-èdè Nàìjíríà? Bọ́mọ Yorùbá bá wá sùn tí wọ́n fi ọwọ́ lẹ́rán, tí wọ́n sì ń retí ìrànlọ́wọ́ látọ̀dọ̀ ẹnìkan, á jẹ́ pé ikú táwọn afẹ̀míṣòfò yìí máa fi pa ìran Yorùbá kò ní í ṣe é sọ o. Àwọn ọba ti ń sá lọ, wọ́n ti ń dá àwọn Kìrìsìtẹ́nì lọ́wọ́ kọ́ nínú ẹ̀tọ́ wọn. Kò sí yàtọ̀ nínú pé ẹ̀sìn kan wọ́n fẹ́ gbé gorí ẹ̀sìn kejì. Ikú táwọn afẹ̀míṣòfò yìí fẹ́ fi pa ìran Yorùbá ló jẹ́ kí wọ́n máa ṣe bẹ́ẹ̀. Àwọn olóṣèlú ilẹ̀ Yorùbá tí wọ́n sì fi ìpolongo ìbò 2027 rọ́pò ìdáàbòbò ẹ̀mí aráàlú àti àwọn ọba tí wọ́n dákẹ́, wọ́n ń bọ̀ wá gba tiwọn náà lọ́wọ́ àwọn ẹni bíi tí wọ́n bá fún wọn láyè kan gbilẹ̀ jù báyìí lọ nílẹ̀ Yorùbá. Àwọn jagunjagun ilẹ̀ Yorùbá, ṣé wọ́n fọwọ́ lọ́rán? Ṣé ẹ fọwọ́ lẹ́rán ni? Àwọn afẹ̀míṣòfò yìí ò ṣetán láti jáwọ́. Ohun tíjọba ń ṣe kò yé ẹnikẹ́ni, tàbí tí wọ́n fẹ́ ṣe kò yé èèyàn lórí ọ̀rọ̀ àwọn afẹ̀míṣòfò náà. Kò sì jọ wípé agbára wọn kà
torí ojoojúmọ́ ni nǹkan ń burú sí i. Bọ́mọ Yorùbá ò bá ṣọ́ra lórí ọ̀rọ̀ ẹ̀sìn àti àwọn alákatakítí ọmọ Yorùbá tí wọ́n ń gbè lẹ́yìn àwọn Fúlàní afẹ̀míṣòfò, wọ́n ń bọ̀ wá pa àwọn náà, torí wọn ò ní mùsùlùmí tiwọn náà ó lábàwọ́n nínú tó bá yá. Ṣé ẹ mọ̀ wípé omi ti ń tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu nítorí ẹ̀sìn Islam táwọn Fúlàní afẹ̀míṣòfò yìí tí wọ́n fi yàtọ̀, nítorí ìpànìyàn tí wọ́n yàn láàyò, tí wọ́n dẹ̀ sọ wípé ẹ̀sìn àlàáfíà ó jọ ti ẹ̀sìn ìpànìyàn lójú àwọn. Wọ́n ń fi ẹ̀jẹ̀ èèyàn ṣomi, ẹran èèyàn ni wọ́n sọ dóúnjẹ. Tó wá yẹ kí ilẹ̀ Yorùbá fààyè gbárù ìwà ọ̀daràn yìí? Má mófin lọ́wọ́ ara rẹ̀. Ìjọba ló lòfin, kò sì dáa ká mófin lọ́wọ́ ara wa lóòótọ́, ṣùgbọ́n ọwọ́ àwọn wo ni afẹ̀míṣòfò ti gba àṣẹ? Ṣé wọ́n mófin lọ́wọ́ ara wọn ni? Àbò lẹ́ni tí wọ́n ń jíṣẹ́ fún tí wọ́n gba àṣẹ lọ́wọ́ ẹ̀ kí wọ́n tó máa wọ ṣọ́ọ̀ṣì pa ènìyàn, kán tó máa wọlé àtìletò pa ènìyàn káàkiri? Ta ló fáwọn afẹ̀míṣòfò láṣẹ? Má mófin lọ́wọ́ ara rẹ̀. Yorùbá ronú o. Àpẹẹrẹ burúkú ni tàwọn ọba tó sá lọ, àwọn ọba bíi 30 nílùú Èkìtì lẹ́yìn ìfẹ̀míṣòfò àti dídẹ́kun ìsìn alẹ́ àwọn ẹlẹ́sìn onígbàgbọ́. Àpẹẹrẹ burúkú ni o, nítorí àwọn Fúlàní afẹ̀míṣòfò lórí ilẹ̀ Yorùbá.